kàyéfì oyin mọ̀ ta akẹ́kọ̀ọ́ méjì pa ní Ghana. Inú ọ̀fọ̀ ni àwọn mọ̀lẹ́bí méjì kan tí oyin ta àwọn ọmọ wọn pa nílé ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Ghana wà báyìí látàrí ikú àwọn ọmọ wọn náà. Ọjọ́rú ọ̀sẹ̀ yìí ó ní wàhálà náà mọ̀ wáyé o ní ilé ẹ̀kọ́ wọn tó wà lágbègbè Alonga lẹ́kùn gúúsù ìlà oòrùn orílẹ̀‐èdè Ghana. Olùkọ́ àgbà nílé ẹ̀kọ́ náà Taiwo Denu ó máa ṣàlàyé pé ọjọ́ orí àwọn ọmọ náà tó di olóògbé kò tí ì tó ọdún mẹ́wàá. Ó ní àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀ka jẹ́lé ó sinmi tí wọn kò lè sáré tó bẹ́ẹ̀ ni àwọn oyin náà máa kọjú ìjà sí yàtọ̀ sí àwọn ọmọdé méjì tó máa bá ìkọlù oyin náà rìn. Àwọn mìíràn Muhammad tó farapa bó ṣe sọ o gẹ́gẹ́ bí àlàyé olùkọ́ àgbà Taiwo Denu ó ní lásìkò tí àwọn akẹ́kọ̀ọ́ náà tí wọ́n ń gbáradì láti lọ fún ìsinmi òpin ọ̀sẹ̀ sáà ó ní wàhálà ọ̀hún ó mọ̀ ló mọ̀ wáyé. Denu sọ wípé eré bọ́ọ̀lù kan ń làwọn akẹ́kọ̀ọ́ náà ó ní wọ́n ń kópa nínú rẹ̀ lọ́wọ́ kí wọ́n tó máa ju òkòlù àwọn oyin náà níbi tí afárá oyin tó máa wà. Èyí ló ní ó máa fà á tí àwọn oyin tó fi sí kúrò ní ààyè wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ta àwọn akẹ́kọ̀ọ́ tó mà tọ́ wọn náà. Olùkọ́ àgbà ṣàlàyé pé àwọn akẹ́kọ̀ọ́ jẹ́ ló sinmi ó ní àwọn oyin yẹn ó ní wọ́n mà dojúkọ jùlọ nítorí wọn kò lè gba ara wọn kalẹ̀. Bákan náà ó ní àwọn òṣìṣẹ́ ètò ìlera láti ilé ìwòsàn ìjọba kẹta municipal òun ló fìdí rẹ̀ múlẹ̀ pé akẹ́kọ̀ọ́ mẹ́rin òun ni wọ́n sáré gbédé ọ̀dọ̀ àwọn fún ìtọ́jú pàjáwìrì ṣùgbọ́n méjì nínú wọn ó mà jáde láyé o. A yẹ àwọn tí wọ́n sáré gbé lọ sí yàrá ìtọ́jú pàjáwìrì wò a sì rí wípé méjì nínú wọn òun ló wà nípò tó léwu. Dókítà tó tọ́jú àwọn ọmọ náà láti ilé ìwòsàn náà òun ló sọ bẹ́ẹ̀. Ó ní ọ̀kan nínú wọn ó ti padà kúrò nípò ewu náà àwọn sì ti yọ̀ǹda akẹ́kọ̀ọ́ mìíràn ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ nígbàtí ìfarapa tiẹ̀ náà kò mọ̀ pọ̀ tó bẹ́ẹ̀. Mi ò rí irú ìbànújẹ́ báyìí rí, báwo ni mo ṣe fẹ́ bọ́ nínú eléyìí? Ìyá ọ̀kan lára àwọn ọmọ tó kú òun ló sọ bẹ́ẹ̀ nígbà tó ń ṣàlàyé ìbànújẹ́ tó gbé wọ̀ báyìí bí ẹ̀wù látàrí ikú ọmọ rẹ̀. Ìyá ọ̀kan lára àwọn ọmọ tó mọ̀kú náà Màwúkòkù Mẹ́kò ó ní ẹ wò ọmọ ọdún mẹ́rin lọ́mọ òun àdánwò ńlá leléyìí tó sì jẹ́ pé òun ò lè gbàgbé láéláé o. Ó ní bó ṣe ń jọ òun lójú ni pé ọmọ tí nǹkan kan kò ṣe jẹ́jẹ́ lòun mọ́mọ náà lọ sí iléèwé kí wọ́n tó pe òun lórí fóònù pé ọmọ òun rèé oyin ti tápa o. Kí Ọlọ́run ọba Elédùmarè kó má jẹ́ kémi àti kó má jẹ́ àfojúsùn àwọn ọmọ wa o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá tẹ notification bell láti lè máa wé tó wa lọ́kọ̀ọ́jọ̀ kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o a kú ìsinmi òpin ọ̀sẹ̀ ọ̀pọ̀ ẹ̀ báyìí lèmi àti yín ó ṣe lókè ìpẹ́ o.